بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله. نعم. السلف طبعا السلف بنو السلف هم صدروا كني توما السلف كنا نقبل بنو السلف. نعم. هم صدروا هذه الأمة. هم صدر هذه الأمة أواني إبرة الأمة. طبعا صدر بمعنى إبرة الأمة. الأمة نبي محمد أبرني بلو أمتاني السلف من الصحابة والتابعين. بيجي أقول بيري بي أوان وني إبرة الأمة وان من الصحابة أوانا لهم الصحابة من لاني كيسي تبعيدية بل لبيان الجنس يعني بي أوانا ني أوان صحابة ودا جاء واترو ما سوى بي والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه إلى آخر الآية. يعني كلوني àti àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni àwọn asábìkò àwọn tí wọ́n ti gba wájú àwọn tán jẹ́ wọn ni àkọ́kọ́ ni àwọn wo nu gbà pé àwọn olùbẹ̀rẹ̀ àwọn wo wà ní minal muhajiri bí máa àwọn náà ni àwọn muhajir ẹgẹ́ dìbò àwọn min láàrin kìí sí tab'idiyya bal bayan al-jins yani àwọn ni jinsi àwọn sahaba egedwa eri pé ó yàtọ̀ sí wajtanibu rijisan min al-awthan wajtanibu qawla zur àbí ó ṣe dédé rami ẹ jìnà sí ìdọ̀tí min al-awthan min al-awthan ṣé sọ pé min al-awthan yani pé nínú àwọn òòṣà rárá o ṣe òòṣà kan bẹ tí ó jẹ́ ìdọ̀tí ìkan bẹ tí èsì ìdọ̀tí gbogbo òòṣà kí ni ìdọ̀tí ni ẹgẹ́ tí wà ẹ wà sọ pé ẹ jìnà sí ìdọ̀tí kí ni ìdọ̀tí yẹn òun náà ni àwọn òòṣà tó ń jọ́sìn fún ìtumọ̀ mí láàrin ẹgẹ́ tí wà so náà ló jáde láàrin. الصحابة والتابعين. عالم الغيب فلا يظهر على غيبه أحد إلا من ارتضى من رسوله min rasuli woni àfi àwọn tọ́lọ̀ yọ́nú sí ẹ̀tù kí n gbọ́ nínú àwọn tàbí tí ẹ sọ pé nínú àwọn òjíṣẹ́ ẹgẹ́ tí wọ́n so ìdí tó pé min láàrin yìí ẹ̀ ní lò ní tab'idiyya bí ma'ana bayanul jinsi ẹgẹ́ tí wọ́n àwọn náà ni àwọn òjíṣẹ́ so hum sadru hadhihi al-umma àwọn ni ìbẹ̀rẹ̀ al-umma ìjọ ànábì wa Muhammad bẹ̀rẹ̀ ní pẹ̀lú wọn àwọn gangan ní ìjọ àwọn ní ìbẹ̀rẹ̀ al'umma àwọn wà ní bínà sọ̀hábà àwọn náà àwọn sọ̀hábà wà tàbíì den àtàwọn tàbíì wà a'immatil huda àti àwọn aṣíwájú yọ̀nàmà ẹgẹ́dùn fil quruni thalatha nínú àwọn àkókò mẹ́ta ní al-mufaddala èyí tí wọ́n gbé ọlá fún ní àkókò wọnù náà lákòókò tàwọn sọ̀hábà ní àtàwọn ti tábìrì àtàwọn tábìrì tàbìrì sẹ́rìgẹ́dùbà àwọn tí wọ́n bẹ lákòókò yìí tí wọ́n jẹ́ ní eré ẹ̀dùn àrìmú dáadáa àwọn tó ń bẹ lákòókò yìí tí wọ́n jẹ́ ẹni eré nínú àkókò mẹ́ta àwọn náà pè ní sálàf àwọn tó ń pè sálàfù nìyẹn látọ̀rọ̀ àwọn sọ̀hábà lápapọ̀ wọn then àwọn tábìí lápapọ̀ wọn then àtàwọn tábìí tàbìí wọn ni a'immatul huda tẹ́lgẹ́dùbà àwọn tábìí tàbìí ó kílẹ̀ ṣùgbọ́n bá fil quruni thalatha nínú àwọn àkókò mẹ́ta ni al-mufaddala tí wọ́n gbé ọlá fún àwọn tó ń pè sálàfù ni mo rò pé àní kílẹ̀ ṣùgbọ́n bá aha wa yutlaqu ala kulli man. bẹ̀tí láàrin kí ní kàn bẹ́ láàrin
irú àwọn Abdullahi ibn Sabai àti irú àwọn bí Jaham ibn Safwan ẹgẹ́ ti bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn bídíà tí wọ́n jáde nígbàtí sẹ́ńtírì àwọn sọ̀hábà ń lọ sí parí sáàkà wọn náà sí sálàf kí nìdí bẹ̀tà àwọn náà wà lákòókò yẹn náà àkókò làwọn náà wà àhà ìdínú tí àwọn àfáàmọ́ fi ń fi ààlà sí wọ́n fi gbónú asọ́ọ́lẹ̀ wọ́n fi pààlà yìí àhà so a ní asálàfù sọ́ọ́lẹ̀ adẹ̀ ní asálàfù àtọ́ọ̀lẹ̀ irú àwọn Abdullahi ibn Sabai irú àwọn Jahm ibn Safwan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ gan-an àwọn bídíà àtẹ́jáde lásìkò ní wọ́n pọ̀ ní kíni asálàfù àtọ́ọ̀lẹ̀ torí pé àwọn náà láwọn tí ń tẹ̀lé wọn lásìkò táwà tí wọ́n ń tẹ̀lé manhaji wọn tẹ́sí ń tẹ̀lé akídà wọn àwọn ti sìn àwọn èèyàn jẹ́ sálàfù fáwọn ti sìn abẹ́ẹ̀kọ́ ni tọ́ because nísàn àwọn tó mọ̀ sí khuruj ala sultan wọ́n ní sálàfù àbí wọ́n ní sálàfù wọ́n ní sálàfù sálàfù wọn náà sì sẹ̀mí lásìkò sálàfù àwọn sọ́ọ̀lì náà ni sẹ́rgẹ́dì bábí so ìdí nìyẹn pé tẹ́lẹ̀mí bá ń sọ̀rọ̀ báyìí yóò máa mú ọ̀rọ̀ wá wípé hujja ni látọ̀rọ̀ àwọn sálàfù tẹ́ bá wo ẹ̀rí pé àwọn tí ń pè ní sálàfù yìí inú àwọn sálàfù tọ́ọ̀lẹ̀ ní kìí ṣe sálàfù sọ́ọ̀lẹ̀ bẹ́tẹ́ ní tí ò bá mọ̀ kọ́ yóò mọ̀ pé ó mẹ́rù wánú àwọn sálàfù náà so ìdí nìkan àwọn fàtí mọ̀ fi ń ṣe kí ni tí wọ́n fi ń fi àlá sí pé asálàfù asọ́ọ̀lẹ̀ ẹ̀rígẹ́ jù bábí ويطلق على كل من اقتدى بهؤلاء wọ́n sì máa ń jùlẹ̀ wọ́yútlak wọ́n máa ń jùlẹ̀ yẹn ni pé wọ́n máa ń tú من كلمة طلاق àmọ́kákàn lóní wọ́n máa ń jùlẹ̀ wọ́n máa ń jù sórí gbogbo ẹnikẹ́ni maniktada ẹnikẹ́ni tó bá wà òkọ́ sí àwọn sálàfù yẹn wàsáàrọ̀ àlà náàjì tó sì rìn lórí ìlànà wọn fi sa'iril usur nínú àwọn àkókò yòókù wọ́n máa ń jùlẹ̀ wọ́n máa ń pè ní salafi yani yutlaku kalimatu salafi ala kulli man iktada bi haula ẹ̀tẹ́rí tẹ̀kìrì rẹ̀ bá wọ́n máa ń ju gbólóhùn as-salafi wọ́n máa ń jùlẹ̀ lórí gbogbo ẹnikẹ́ni tí bá ń wá òkọ́ sí àwọn ẹni ìsáájú ni tó sì tọ mọ́nàhàjí wọn ní àwọn sẹ́ńtírì yòókù àwọn tó wá ní sẹ́ńtírì yòókù tí ń tẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni ìsáájú wọ́n máa ń pè ní kíni salafi nisbatun ilayhi bí máa wọ́n fi tì sí ọ̀dọ̀ wọn wọ́n sọ kí kò sí lè fi mẹ́ kí wọ́n máa pè ní salafi fulanu salafi àbí afẹ́rí kò sí lè fi bẹ̀ kìí ṣe bídá ní ṣubúhá ni látọ̀rọ̀ àwọn ikhwan àtàwọn sùúrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà múrù ṣubúhá ti wá àtàwọn bídíà yòókù náà pé bóòlẹ́ sí ma gbónú salafi fúnra yín tẹ́síkíyà wà nù rẹ̀ náà tán sọ pé tẹ́síkíyà wà mẹ́ kawai ana muslim ok mo gbọ́ ana muslim sí islamu sharia islam so wá kọ̀ fún wa ká tó jí ó kọ̀ mí yàtọ̀ sí pé a jẹ́ mùsùlùmí lẹ́yìn kẹ́límà islam àti ìbẹ̀ pẹ̀lú wa pé a jẹ́ muslim sí a rí ẹ̀rí pé ká tó mọ́ àtó lè jí ó kọ̀ mí ẹ̀ gẹ́tì wà ní ashabul kahf kí ni wọ́n mùsùlùmí ni wọ́n àmọ́ sharia tó kún wọn ní kí ni ó tún fún wọn ló kọ̀ mí yàtọ̀ sí jẹ́ mùsùlùmí wọn al-muhajirun ṣé wọ́n ṣe mùsùlùmí ni àmọ́ kí ni islam tó pín wọn al-muhajirun ó tún fún wọn ló kọ̀ mí yàtọ̀ sí ó kọ̀ islam tó ti wà pẹ̀lú wọn al-ansar àwọn ni al-ansar àwọn ará al-madina tẹ́rà níbi lọ́wọ́ ẹbẹ́ ẹ̀kọ́ ni náà yàtọ̀ sí pé wọ́n jẹ́ mùsùlùmí ó kọ̀ mí tó ní tọ́lọ̀ tó pè wọn
ìgbà tá Ànábì Ìsá ń sọ̀rọ̀ pé man ansari kí ni àwọn hawariyun sọ wọ́n ní kí ni nahanu ansarullah nahanu ansarullah ó tó pé a tún lè jí ó kọ̀ mí yàtọ̀ sí ìjẹ́ mùsùlùmí tá àkọ́kọ́ ti jẹ́ mùsùlùmí náà ṣe dẹ́ kò kọ́ fún akámẹ́jọ kọ̀ mí nahanu muslimun masha Allah kadhalika nahanu salafiyun gbọ́nà ana muslim ó ti gbáyé hátà ẹni tó lóò tí ó gba Kùránì gbọ́ bí àwọn Ṣíà nìsí Ṣíà Rawafid wọ́n believe al-Kùránì ẹ̀rí lákọ́ nínú àwọn tíra wọn karara wọ́n believe pé Kùránì because lọ́dọ̀ tí wọn àwọn sahaba wọ́n ti change Kùránì wọ́n ti pò Kùránì láwọ́dá lọ́dọ̀ tí wọn àwọn náà claim pé kí ni yẹ̀dàúnà al-Islam wọ́n claim pé musulmi láwọn àbẹ́ẹ̀kọ́ ni búlá sáfẹ́ mẹ́rin tó jẹ́ musulmi òdúdó so la buddha na tájú ilá abùkátà sí ó kọ̀ọ̀kan tí ó ma jẹ tẹ̀míyìzù wa kó lọ́dá àwọn tó yí pé ọlọ́bẹ̀ yọ mo rí pé gẹ́ẹ̀tì bábi so kò sí lè fi mẹ́ kìí ṣe bídà ní kò dẹ̀ sí tẹ́síkíyà ń bẹ́ kí wọ́n fi yẹn ti sáwọn ẹni ṣáájú ọlọ́run gangan pa wá láti fi káfíra wa ti sọ́dọ̀ wọn ni wattabi sabila man anaba ilayya ọlọ́run ẹ tẹ̀lé ojú ọ̀nà àwọn tí wọ́n dá al'amarin padà sọ́dọ̀ ìmì ọlọ́ọ̀bá Ibn al-Qayyim al-Jawzi wọ́n sọ wípé gbogbo àwọn sọ̀hábà kakab wọ́n dá al'amarin padà sọ́dọ̀ ọlọ́run izan ó ti wájìbì ká tẹ̀lé àwọn sọ̀hábà náà sẹ́dígẹ́ jùwábi naam adùnbẹ̀ ok naam sí wá tó kí ẹ̀yìn tí mo jẹ́ as-Salafi al-Jadda gẹ́gẹ́ bí kálukú náà fi àpè máa Salafi kí ẹ̀ tó wá fi al-Jadda kú náà tó al-Jadda yìí gẹ́gẹ́ lọ́rọ̀ wà ń bẹ́ bó ṣe pé àfá àkọ́kọ́ tíra tó ń pè ní kí ni kun salafiyan al-Jadda ìyẹn ni pé jẹ́ ẹni tí ó máa tẹ̀lé àwọn ẹni ìṣáájú lórí kíni ní ti pàápàá kó wà serious lórí ẹ̀ má fọwọ́ tẹ́mbẹ́lú mú ìtumọ̀ rẹ̀ nìyẹn sẹ́rìgẹ́ ìgbàbí má fọwọ́ tẹ́mbẹ́lú mú kó wà ẹwù ìgbàtánibí náà sọ̀rọ̀ kí lórí ó ní wa iyyakum ó ní kíni inú àdísì Irbad bin Sariya subhanallah oni alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di addu 'alayha bin nawajiz erpi ishara ni kó wà Jadda lórí ẹ̀ terget babi ile kò sí lè fi ńbẹ̀ wallahu a'lam